ọpẹ́ o orí kó má ṣe Aigbe yọ lọ́wọ́ ikú òjijì èyí lohun tó ṣẹlẹ̀. Títí di bá a ṣe ń sọ yìí ní arẹwà òṣèré ilẹ̀ wa ní Mercy Aigbe tí gbogbo èèyàn túmọ̀ sí Alhaja Mina tàbí aya Diona àtàwọn mọ̀lẹ́bí pẹ̀lú àwọn alátìlẹ́yìn rẹ̀ ṣì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí ikú ṣe yẹ̀ lórí òṣèré náà tó mórí bọ́ nínú ìjàmbá kan tí ìbágbẹ̀mí rẹ̀ lọ́sẹ̀ tó kọjá yìí. Nítorí bí kì í bá ṣe yíyọ Ọlọ́run ọ̀tọ̀ lóhun tí wọn ìbá máa sọ nípa òṣèré náà báyìí. Aláròyé gbọ́ pé fíìmù tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pè ní Adá ọmọ dádì ló lọ ṣàfihàn rẹ̀ ní ìlú Benin nípínlẹ̀ Edo. Àsìkò tó ń padà bọ̀ wá sílùú Èkó lẹ́yìn àfihàn sinimá ọ̀hún ló ní ìjàmbá mọ́tò kan. Wọ́n ní orí eré ni Mercy wà tí táyà ọkọ̀ rẹ̀ fi fọ́ lójijì, ìyẹn jíìpù tí mọ́tò náà sì bàjẹ́. Ṣùgbọ́n pẹ̀lú bí ìjàmbá náà ṣe lágbára tó, Ọlọ́run kó òṣèré náà yọ, kò ní ìpalára kankan. Nígbà tó ń fi títóbi Ọlọ́run hàn lórí bí ó ṣe kó o yọ nínú ìjàmbá náà, òṣèré yìí kọ sórí ìkànnì rẹ̀ pé alhamdulillah, gbogbo ògo jẹ́ ti Ọlọ́run. Ọjọ́ yìí ló bà mí lẹ́rù jù nígbésí ayé mi. Níṣe ni táyà mọ́tò mi fọ́ lójijì lásìkò tá a wà lórí eré nígbà tí mò ń padà sílùú Èkó láti ìlú Benin, níbi tí mo ti lọ kí àwọn olólùfẹ́ mi tí wọ́n wá wo sinimá mi tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ọlọ́run o, ẹ̀rù kò bà mí tó eléyìí rí láyé mi. Ìrírí tó bani lẹ́rù gidigidi ni. Níṣe ni ẹ̀rù bà mí gan tí mo sì pariwo rárá. Bẹ́ẹ̀ ni ìbẹ̀rùbojo mú mi. Bí mo ṣe wà nínú ìbẹ̀rùbojo náà ni mò ń gbàdúrà. Ìrírí burúkú tó bani lẹ́rù ni, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó kó mi yọ. Bí òṣèré yìí ti gbé àwòrán ìjàmbá mọ́tò ọ̀hún sórí ìkànnì rẹ̀ láì farapa, làwọn òṣèré ẹgbẹ́ àtàwọn olólùfẹ́ ẹ̀ ti ń kí ikú oríire tí wọ́n sì ń gbàdúrà fún wọn gidigidi. Lára àwọn tó ti kí òṣèré yìí kú yíyọ Ọlọ́run nínú ewu yìí ní àgbà òṣèré nì Binta Ayọ̀mọ́gàjí, ẹni tó kọ sábẹ́ fídíò náà pé ìyìn yẹ fún orúkọ Ọlọ́run. Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa dáàbò rẹ̀ bò ọ́ àti gbogbo ìdílé rẹ̀. Bákan náà ni arẹwà òṣèré nì Bíọ́dún Ṣófuyì tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ bọ̀tí kì í pé a fi ìyìn fún Jehovah, a ò ní ṣọ̀fọ̀ lórúkọ Jésù, bàbá dúpẹ́ o. Bákan náà ni Yomi Fábíyì kọ ní tiẹ̀ pé ọpẹ́ ni fún Ọlọ́run, àánú Ọlọ́run yóò máa wà lórí rẹ àti àwọn alájọṣepọ̀ rẹ. Ọkàn mi wà lọ́dọ̀ rẹ, bẹ́ẹ̀ ni mò ń gbàdúrà fún ọ, Ọlọ́run ṣeun. Báyìí ni ọ̀pọ̀ àwọn òṣèré àtàwọn alátìlẹ́yìn Mercy Aigbe tí ń bá a dúpẹ́ tí wọ́n sì ń gbàdúrà fún pé ààbò Ọlọ́run yóò dájú lórí rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni arẹwà òṣèré tó dúdú dáadáa nì Bùkọ́lá Arúgbá náà níjàmbá lórí 3rd Mainland Bridge nílùú Èkó, níbi tí mọ́tò rẹ̀ ti forí sọ àwọn irin tó wà lórí afárá náà, tó sì jẹ́ pé díẹ̀ báyìí ló kù kí mọ́tò òṣèré yìí àtàwọn tó wà nínú rẹ̀ kó sínú omi ọ̀sà. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìjàmbá náà, Bùkọ́lá ní níṣe ni alárò fóun kí ìjàmbá náà tó ṣẹlẹ̀. Ó ní bí ẹni pé òun ti mọ̀ pé nǹkan aburú kan fẹ́ ṣẹlẹ̀ ni, nítorí lójijì ni ẹ̀mí kan gbé òun wọ̀ tóun sì sọ fún gbogbo àwọn tó wà nínú mọ́tò náà pé kí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà. Òṣèré yìí ní kò pẹ́ sí àsìkò náà rárá tí ìjàmbá ọ̀hún fi wáyé. Èyí ni ẹ̀rù ṣe bá àwọn èèyàn fún ti Mercy Aigbe yìí náà, tí wọ́n sì gbàdúrà pé bí ọdún ti ń lọ sópin yìí, a kò ní gbọ́ ìró ìbànújẹ́ nílé olóṣèré kankan. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.